Africa Content TV. Ọjọ́ òtòjọ́ ọjọ́ òtòjọ́ tó fi lọ lágbógun rẹ̀ lú Ọ̀yọ́ kò kúkú lọ bá láàfin jà ó lọ ṣẹ́gun ẹlẹ́mọ̀sọ́ ni. Ìgbà tó rẹ́ lẹ́mọ̀sọ́ ó sọ pé lẹ́mọ̀sọ́ kásẹ̀ ẹlẹ́ mo rí ọ torí wípé dúdú níjọba nílẹ̀ mọ̀ dúdú rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ rẹ̀ kò dúdú kò rẹ̀ níjọba nílẹ̀ kẹfù jẹ́ kí dúdú ó lọ kí mọ̀ ní òde rẹ̀ lẹ́mọ̀sọ́ bá kásẹ̀ ẹlẹ́. Ìkẹyìn kọ́ igi ọwọ́ kan péré ní bàbá mi fi bẹ́rí ẹlẹ́mọ̀sọ́ dànù bá tó gbé lọ sóde Ọ̀yọ́ lálàáfin bá ní pé kí wò ó lọ rè mọ́ sọ̀hún bẹ́ẹ̀ nílùú ẹni tó gbórí ẹlẹ́mọ̀sọ́ sórí yóò wú ni. Ẹ pàtẹ́wọ́ fún Àgbànàkí o. Ẹ celebrate lekankingkong Àgbànàkí. Àmọ́ mo ní bèrè kan o ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́. Wọ́n sọ wípé ogun òjàjàjà kò kólu wa rí. Èmi ti sọ pé káwọn èèbó mọ̀ bọ̀ wá kógun jà wá o. Wípé kò sírú ogun tí wọ́n lè kó wá wípé lùwó padà ṣẹ́gun náà ni. Ẹ dákun ṣé kí Rọ́ṣíà ó mọ̀ bọ̀? Ẹ dáhùn. Ó dáhùn. Kábíyèsí o. Ẹ káàsán o. Kábíyèsí o. A fẹ́ kí gbogbo àwa ọmọ Ògbómọ̀ṣọ́ tá a wà níbí ilé ni. A fẹ́ kí àwọn lọ́balọ́ba láti the 5 local governments that are represented in this place. Àjọṣe wa Ọlọ́run ọba òkè ò ní ìdàrú o. A kí gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n wà ní ibí. Mo tún fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ ìlú, àwọn ẹgbẹ́, gbogbo ẹgbẹ́ tí ó wà represented in this place. Gbogbo ẹgbẹ́ tó wà represented in this place. Mo ní kí gbogbo yín dáadáa. Ẹ ṣé gan ni. Mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí a ké sí tí wọ́n support wa pẹ̀lú owó nítorí tí wọn ò bá dá owó fún wa a ní lè ṣe carnival yìí. Carnival yìí ó cost wa ní a lot of money, millions. But a dúpẹ́ pé àwọn ọmọ ìlú yìí wọ́n dìde, wọ́n support wa. Òun ló jẹ́ kí a lè rí ayẹyẹ èmi yìí ṣe àti ayẹyẹ tí a ti ń ṣe for the past 5 days. I want to specially thank our donors, and they are acknowledged. A ṣàpèsí wọn ní inú ìwé tí a tẹ̀. Ẹ rí àwọn tí wọ́n fún wa ní owó nínú ìwé program wa ní towards the end. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn gan. Mo fẹ́ ṣe ìkìlọ̀ pàtàkì kan. Gbogbo àwọn ẹgbẹ́ tí ó wà níbí yìí. A fẹ́ dá ẹgbẹ́ kan lẹ̀ ní ọ̀la ní 11 a.m. It's called the Central Committee of Ogbomosho Sons and Daughters Universal. The Central Committee for Ogbomosho Sons and Daughters Universal ní 11 a.m. ní ọ̀la. A fẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ tí ó wà níbí àti àwọn tí wọn ò tiẹ̀ sí níbí, gbogbo àwọn ẹgbẹ́ tó wà lókè ọya, ẹgbẹ́ tó wà ní òkè òkun, gbogbo ẹgbẹ́ kí wọ́n wá ní ọ̀la nítorí ọ̀la ni mo máa launch the new society for Ogbomosho land. It is called the Central Committee for Ogbomosho Sons and Daughters Universal. Ẹgbẹ́ tuntun tí a fẹ́ dá sílẹ̀ ní ọ̀la nìyẹn ní 11 o'clock. So gbogbo àwa ọmọ ẹgbẹ́ tí a wà níbí yìí, ẹni tí ò bá lè wá ẹ rán representative ẹgbẹ́ gbogbo yìí wá nítorí a máa bẹ̀rẹ̀ sí register àwọn èèyàn for this new Central Committee of Ogbomosho Sons and Daughters Universal ní ọ̀la ní 11 o'clock. Ọ̀la yẹn ni a máa gbé ìgbìmọ̀ yẹn tí ó máa darí Ogbomosho Sons and Daughters Universal. Ọ̀la ni a máa gbé kalẹ̀. So ní ìdí yẹn gbogbo àwọn ẹgbẹ́ tó wà níbí yìí ẹ rán kí gbogbo president
ọ aṣojú yín kí gbogbo wọn kí wọ́n wá sí ààfin ní ọ̀la ní 11 o'clock. I might inaugurate a new committee to represent our Ogbomosho. It will be our umbrella committee. It's called the Central Committee of Ogbomosho Sons and Daughters Universal. Ní 11 o'clock ní ọ̀la ni a máa dá sílẹ̀. So a fẹ́ kí a máa káwá ní ọ̀la and a máa ṣe meeting ní ẹgbẹ́ yìí every day. The day after the carnival ní ọdọọdún, the day after the carnival ní a máa ṣe meeting ní ẹgbẹ́ yìí ní ọdọọdún. Ṣé ọ̀rọ̀ mi yé wa? Ṣé ọ̀rọ̀ mi yé wa? So ní ọ̀la, I expect all the committees to be represented in the Central Committee of Ogbomosho Sons and Daughters Universal ní ààfin ní ọ̀la ní 11 a.m. ọ̀la yẹn la fẹ́ dá ẹgbẹ́ yìí sílẹ̀. A dẹ̀ fẹ́ kí ẹni tí ò tiẹ̀ sí ní ẹgbẹ́ tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé ó fẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́ yìí kí òun náà wá ní ọ̀la ní 11 o'clock. We are inaugurating it tomorrow. Thank you very much, and we want to thank everyone for your participation. Ẹ ṣé o, a dúpẹ́ o. Ọlọ́run á ṣọ́ wa padà sí ilé o ní agbára Ọlọ́run. Gbogbo wa ni a máa péjú ní ọdún tó ń bọ̀. Gbogbo wa máa péjú ní ọdún tó ń bọ̀. Ọdún tó ń bọ̀ á tún dájú eléyìí lọ ní agbára Ọlọ́run lọ́ba òkè. Thank you very much. Kábíyèsí. Ní 11 a.m. ní ààfin Ṣọ̀ún ní ọ̀la kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà níbí kí wọ́n wà represented. Ní ààfin Ṣọ̀ún ní 11 o'clock. We are inaugurating a new umbrella name fún àwa ọmọ Ògbómọ̀ṣọ́ called the Ogbomosho Sons and Daughters Universal. God bless you. Thank you. Honorable. Àwọn ọmọjú ó lè pọ̀tá o. Irọ́ ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù o. Nísinsìnyí ojo mo kí yín aya ti dáàdi mi ni òjò mo kí ẹ kí o ṣeun ìyàbọ̀dé mo kí ẹ kí ẹ dada ayọ̀mọ́ jẹun ìyàbọ̀dé o ìyàbọ̀dé ti ẹ̀ yàtọ̀ o Ògbómọ̀ṣọ́ parapọ̀ gbogbo kúkú à àkọ́ní àdé mi ra fún mi ẹ̀yin tó Ògbómọ̀ṣọ́ ẹ mọ́ ṣe é jìnnà sílé. Ẹ mọ́ ṣe ìdìdò sílé. Ògbómọ̀ṣọ́ kúbọ̀ nítorí pé ọ̀tá pọ̀. Ẹ mọ́ ṣe ìdìdò sílé. Ikúbọ̀ ẹ mọ́ ṣe ìdìdò sílé. Ẹ̀yin ti kúbọ̀ pátápátá nítorí pé ọ̀tá pọ̀. Ẹ mọ́ ṣe ìdìdò sílé. Ẹ mọ́ ṣe ìdìdò sílé. Ẹ̀yin ti Five Club gbogbo yín mọ́ kí pátápátá. Fàyípadà club bóyá o bóyá máa wò mí o máa wò mí máa wò mí máa wò mí. Professor Sola Adépọ̀jù mo dúpẹ́ aṣíwájú Ògbómọ̀ṣọ́ Adépọ̀jù yóò ṣe o aṣíwájú l'Ògbómọ̀ṣọ́ aṣíwájú l'Ògbómọ̀ṣọ́ aṣíwájú. Aṣíwájú. Bọ́bá gbèrò club kí yín. Bọ́bá gbèrò club ẹ̀ṣọ́. Kò ní bàjẹ́ kẹ́ẹ̀pẹ́ wa. Ẹ̀yin tí bọ́bá gbèrò akọni mìíràn akọni. Ẹ̀yin tí bọ́bá gbèrò àjọra àwọn ènìyàn akọni adé. Bọ́bá gbèrò náà jó fún mi. Èèmọ̀ ọmọ ìyàn yá. Bọ́bá gbèrò náà mú jó. Nigeria Union for Local Government nọ́gẹ̀. Àwọn Ògbómọ̀ṣọ́ Sundagat North America East America wíyá o. Okay.
ilẹ̀kùn ayọ̀ tọ́ta ṣe fáwọn tì. Ìlú Amẹ́ríkà ni wọ́n ti ṣí. Ọmọdé bìtẹ̀ ilẹ̀kùn ayọ̀ tọ́ta ṣe fáwọn tì yó. Ìlú Amẹ́ríkà ni wọ́n ti ṣí. Ìlú Amẹ́ríkà ni wọ́n ti ṣí. Ìlú Amẹ́ríkà ni wọ́n ti ṣí. Àtìkú mi fọkà Thomas gbogbo yín mo kí Adéwìtẹ́ sọ fún wọn ilẹ̀kùn ayé ọ̀tọ́ta ṣe máa wọ́n ti yó. Ìlú Amẹ́ríkà ni wọ́n ti ṣí. Adéwìtẹ́ mọ̀ bá bú ẹ̀ kò lè dùn mẹ́. Mọ̀ bú ẹ̀ kò lè dùn mẹ́. Ìgbà tí wọ́n ń bò ṣe lásán. Èbútọ́ mú ẹ̀yẹ wọn. Èbútọ́ mú ẹ̀yẹ wọn. Akíkún mi mo kí yín, ọmọ akíkún mi o. Ọmọ akíkún mi, mo dúpẹ́. Ọmọ tìkùnú mo dúpẹ́. Akọni láwọn ènìyàn ṣeun. Ọmọ dunu mo kí ẹ ló ṣeun lódodo ọmọ dunu mọ rẹ o ẹyin náà gẹ ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ní ọlọ́gọ́ gọ́ọ̀mẹ́ntì náà gẹ akọni adébí o ẹyin tí náà gẹ ọwọ́ yìí náà ẹ jẹ́ ká rọwọ́ yìí. Orin tí mo mọ̀ tó gbà yìí. Òun ni dáìnà bí music ọlọ́lá ẹ̀mí rẹ̀ o kálẹ̀ gádùn ara gbẹ̀gbẹ̀gbẹ̀ Ògbómọ̀ṣọ́ oyin tí mo mọ̀ dédé unique club bó ṣe unique charity ìyẹn foundation ni ó ṣe òdòdó kálẹ̀ gádùn ara unique tún àsìkò ọmọ tún àsìkò àlejò àsìkò. You like the generation. Zoom, that's go. Just go. Let us see the longer new life. Let us see the one. Ogbomosho, let's go. Ogbomosho, let's go. I should go. Àwọn alákùnrin rẹ̀ òdòdó ìjọba o. Ogbomosho development ọṣọ. Ogbomosho ilé onígbè ní ọṣọ. Ogbomosho yá kájọ débẹ̀ o. Ogbomosho yá kájọ débẹ̀ o. President ladies èèyàn ńlá ló l'Ogbomosho. Ìlú Ogbomosho. Ogbomosho yá kájọ débẹ̀. President ladies. Ogbomosho President ladies club. Èèyàn ńlá ni wá. Adénú ọkọ̀ àsìbíyó. Adénú ọkọ̀ àsìbí. Adénú ọkọ̀ àsìbíyó. Adénú ọkọ̀ àsìbí Prestige Ògbómọ̀ṣọ́ kókó Ògbómọ̀ṣọ́. Adénú ọkọ̀ àsìbí. Ògbómọ̀ṣọ́ Prestige ladies létòkò. Ẹ̀yọ́ ọmọkùnrin yẹn náà ló ṣe. Òdòdó káàdé. Ògbómọ̀ṣọ́ unity fọ́rọ̀ ọ̀rọ̀ gọ́gọ́. Dèdè UK. Ọlọ́run tó tóbi, ọlọ́run bàbá àgbà. Ògbómọ̀ṣọ́ unity ní dèdè UK. London àti ìdílé yóò ṣe. Ọlọ́run tó tóbi, ọlọ́run bàbá àgbà. Ọlọ́run tó tóbi, ọlọ́run bàbá àgbà. Tó tóbi, ọlọ́run bàbá àgbà. Ìlàyé. Ní káàbí òrìlà mẹ́ni wọ́n ká sí bàbá. Ògbómọ̀ṣọ́ kédu. Lórí àpẹjáde tí ilé rẹ̀ yẹ ṣó. Ẹgbẹ́ ọmọ akẹ́ ajílẹ́sẹ̀ náà l'Ògbómọ̀ṣọ́.
Ìlọrin náà wà látàlá ìfọdọdọ bíbú. Ọ̀lọ́lá ilé onítòkè ó ṣeun. Nílọrin iná tí ìdélẹ̀ yìí. Ìdílé abẹ́sẹ̀. Òkè àgbà ló onítòkè l'Ógbómọ̀ṣọ́. Ẹ̀yin tábẹ́sẹ̀ náà ẹ ṣe gbọ́dọ̀. Akú oríire ló onítòkè. Ìdílé ìkọ́làbà lábùá ló onítòkè ẹ ṣe gbọ́dọ̀. New life, new generation, social club. Adéwùmí social club. Ní Sábọ́ọ̀nì òdòdó ìjọba ọgọ́. Dédé ìsàlẹ̀ ọ̀rá fámìlì ẹ̀ṣọ́gbọ́. Ìsàlẹ̀ ọ̀rá fámìlì ẹ̀ṣọ́gbọ́. Ìlú Fẹ́mi ló Orumogege. Ẹ̀yin ọmọ Abọ́lábí yé lónìí tó ìfẹ́ ṣọ́gbọ́. Ẹ̀yin Orumogege yé lónìí tó ìwé. Ìlú Fẹ́mi ló ẹ̀ṣọ́gbọ́. Aṣọ ló gẹ́gẹ́ náà yẹ gbà ó. Aṣọ gẹ́gẹ́ náà ẹ̀ṣọ́gbọ́. Ẹ̀yin bàbá ní ìforí. Àṣìkò máa jẹ́ ẹ̀wà látàlá ìdálẹ́ni. Ìsàlẹ̀ ọ̀rọ̀ fámìlì ẹ ṣe wò ó. Ẹ̀yin gángan èlò onígbò máa ṣe gan. Ògbómọ̀ṣọ́ máa ṣe kí ìlú house. Ògbómọ̀ṣọ́ pàtó sí ìwú ìpẹ́. Arẹwà ọmọlúwàbí ajílété. Ẹ̀yin arẹwà èlò onígbò máa ṣe gan. Mo ti dá orí náà lọ́dọ̀ ìmọ̀ ọ̀bà ó. Ogbomosho Prato di ẹ̀ṣẹ̀dọ̀ Prato ti wúrẹ́. President Ọ̀lọ́lá ilé onígbò ní ọ̀ṣọ́. Ogbomosho Development Association ọ̀ṣọ́. Ẹ̀yin gángan ilé onígbò ní ọ̀ṣọ́. Ogbomosho Descendant Unit. Ẹ̀yin ọmọ Bọ́lábí Ghandi ọ̀láyé gọ́gọ́gọ́. Dédé Lautech ọwọ́ yìí ló wà ẹ̀ṣẹ̀ kan o. Nítorí orí ọpẹ́ ní wákàtí. Fọlọ́pàá yé mi ṣe ìyanu. Ẹni bàbá ní ìyá ká tán o. Ọ̀dàdé mi, ó ti dàwọ̀ mẹ́jú fàdíyà o. Òwe ti fẹ́ kó bàṣẹ ti kọ́. Orí ilé ti ká lẹ̀sìn. Ìlẹ̀kùn mi bá ṣì kó sẹ́kọ̀ọ́ létí. Alágbòdo ẹ̀yin aṣàmúrìlì náà ọ̀sán gbọ́dọ̀ ìyẹn l'Ógbómọ̀ṣọ́. North local government kan wà náà ẹ̀ṣọ́ gan. Ọ̀wá lélẹ́bí yóò náà ní oṣù. Federal body ayédè náà àrídò. Ogbomosho Impact Forum. Ẹ̀yin Ogbomosho Impact Forum. Ẹ̀yọ́ ọmọ Afọlábí ní ọ̀ṣùgbọ́n. Ogbomosho Impact Forum ọ̀ṣọ́. Bàbá ní iná náà sọ. Pèdé ẹ̀yin ìjọba ní ìfọ́bàjọ́. Pèdé bàbá ní ìfọ́bàjọ́. Ogbomosho Impact Forum ẹ̀kú àgọ́dì ìdè ẹ̀nẹ́ṣọ́. Collins àlàyé lóde tèmi ọ̀gá Collins. Collins ṣe mọ́ bá ọ̀dọ̀ ṣoǹgọ́. Lákòtè mo rí ẹni mẹ́rin oṣù. Ọ̀gá ìlóde tèmi ṣe Sunday. Gbọ́ọ̀bà ní ìlóde tèmi ẹ̀ṣọ́. Gbàmọ́lá mo rí ẹni mẹ́rin yẹn o. Okòrèsè ìlóde tèmi ṣe wò. Akadé mo rí ẹni bẹ̀yẹn tó dúró sán. Tìrí gbàgbà ládì yóò Mákìlábí. Wáyà ká wà látàlá yìí ó ṣe ìkókò náà ló ṣe. Màmí Líbàtì ẹ ṣe odò onídò ló ṣe dákòsè. Ọ̀gájú ẹ̀ ju ẹ̀ ká sì dandan kan o. Ìkókò lónìí tó kàn ṣe. Bíbí ẹ bó ṣe fò. Ẹ̀yin ìjọba ní ìjọba kan o. Akínlá bí mo rí àdúrà yóò ṣe. Akíndé mo rí ẹ̀ẹ́dì bàyà wò lọ́wọ́. Gbàgbà ní ìyè lónìí tó tó
famous akadé wọn pọ̀ náà wọ́n yá bá tọ́ba ní ìjókòó lónìí tó tó ṣe ọ̀tá wàsíkárí èlò ó ní tó fẹ́ ṣe gbọ̀ òhù ìkókò mórí ẹni mà ló ṣe bílí ọlọ́lá ilé ó ní tó fi ó ṣe ọlọ́lá ayé wọ́n bá òbí ó ṣe